yá ẹ mọ́ ti lọ ẹ jẹ́ àjọ wo fídíò yìí ẹ jẹ́ àjọ wò ẹ̀yin náà wò. àwọn kan ní ọjọ́ ọ̀pàjùbà là níran àdá ọjọ́ ogun bá le là níran gidi ọmọ. mo fẹ́ fi àsìkò yìí kí olóyè Adégbóyèga Taofeek kú oríire pẹ̀lú bó ṣe jẹ́ wípé àwọn ni wọ́n padà jáwé olúborí nínú ètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ òṣèlú ADC èyí tí wọ́n ṣe ní kọ̀pẹ́ léyìí tó dẹ̀ jẹ́ wípé nígbẹ̀yìngbẹ̀yìn orúkọ ọmọ náà lọ padà wọ inú INEC portal ní àná òde yìí kó tó di wípé INEC padà ti portal wọn. níbi tí nǹkan wá dé dúró báyìí ọ̀rọ̀ ti dé ojú sísọ torí Yorùbá pé ọba dójú sísu fùrọ̀ àlà. àwọn èèyàn mẹ́ta ni a lè pè ní olùdíje sí ipò gómìnà nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ ní eléyìí tó yanrantí lọ́wọ́lọ́wọ́ báyìí. níbi eléyìí tá a ti rí olóyè Adégbóyèga Taofeek tinú ẹgbẹ́ òṣèlú ADC, tá a rí ọba Sarafadeen Ali nínú ẹgbẹ́ òṣèlú APC kábíyèsí o, tá a rí Adekanmbi wọn ò mọ ọkọ̀ tiẹ̀ tán nínú ẹgbẹ́ òṣèlú APM àwọn èèyàn ti Ṣèyí Mákindé nù. ṣùgbọ́n ó wá ṣe pàtàkì ká ṣèyàn nàná ká sì mọ ẹni ó kájú wọn nù wọn. àkọ́kọ́ náà ní ti Sarafadeen Ali àtAdekanmbi àwọn ọmọ méke kó ṣe bí àgbàlagbà ṣùgbọ́n ọjọ́ orí òní jẹ́ yóò wù wọ́n kí wọ́n ṣe dáadáa gẹ́gẹ́ bí gómìnà nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣùgbọ́n wọn ò ní kapásítì rẹ̀, kò sí ìrírí sì làgbà ẹ̀kọ́, kò sí ìrírí. kìí ṣe pé ẹ má sì mí gbọ́, kìí ṣe pé kò ní wù wọ́n a máa wọ́ méke kó ṣe bí àgbàlagbà, ọjọ́ orí wa ń kọ́, ọjọ́ orí ń kọ́, ìrírí ń kọ́, àwọn tí èèyàn ti mọ̀ láti ìgbàdégbà ń kọ́. fúdí èyí a ní fẹ́ lè gbé ìpínlẹ̀ Ọ̀yọ́ wa ọ̀wọ́n àwa pé irú ọwọ́ àwọn wọ̀nyí lágbélé. ìpínlẹ̀ Ọ̀yọ́ wa pàtàkì ìpínlẹ̀ Ọ̀yọ́ wa tá a nífẹ̀ẹ́ tó bẹ́ẹ̀ gẹ́ ọwọ́ orú ẹ̀wọ̀n yìí lágbélé. àwa wo ìpínlẹ̀ Ọ̀yọ́ ti wa tọ́jà lógún bíi kàásì nǹkan ọba jẹ́ pé irú ọwọ́ Adékanmbi lágbélé àbọ̀wọ́ orú ọba Sarafadeen Ali. lọ́rọ̀ tí àìtí ẹjẹ́ méjì pọ̀ lábá àlàdé ká jẹ́ tuntun ká tún pa fẹ́ mú mi. mo lè yín ó ṣe wà ń pò gẹ́ bí ọba tí ó tún wá lè láǹfààní àti máa ṣèlú gẹ́ bí gómìnà. sẹ́mi pé àìṣòwò méjì pọ̀ kẹrin ọmọ jẹ̀ kan fúndì èyí lápá ọ̀dọ̀ tí wọ́n ti rí kọ̀ọ̀kọ̀ ṣe bí ẹni fẹ́ bá mu. gẹ́gẹ́ bí mo ti wá wí àwọn ọmọ méke kó ṣe bí àgbàlagbà ṣùgbọ́n ojú orí òní jẹ́, ìrírí òní jẹ́, ìrírí sì làgbà ẹ̀kọ́ àti máa ṣe bò àtìgbàdégbà òní jẹ́. ìbáwò wọn kí wọ́n tún ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe bí wọ́n bá láǹfààní àti dépò gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027 ṣùgbọ́n wọn ò ní ìrírí tó tó, wọn ò kúnjú wọn tó, ìrírí ò tó, wọn ò kúnjú wọn tó. níbo sì ti wá jẹ́ wípé àwọn mẹ́ta yìí náà ni wọ́n ń bẹ ní orí àtẹ ìgbéléwọ̀n gẹ́gẹ́ bí olùdíje sípò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ fún ipò gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027 yìí. wọ́n pé bójú bá farabalẹ̀ ó yẹ dandan kó rí mú. ọjọ́ àjùbàlàgbẹ́ sì níran àdá ní ọjọ́ ogun bá lè báyìí láàníran gidi ọmọ. olóyè Adégbóyèga Taofeek tí wọ́n jẹ́ àgbà oyè ní ààfin Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ṣùgbọ́n àwọn ò tí ì dọba o. àwọn ni wọ́n ti ń fira wọn hàn gẹ́ bí ọmọlúàbí tó nífẹ̀ẹ́ ìjọmọnìyàn láti ìgbà pípẹ́ sẹ́yìn, eléyìí tí àwa tí a sì jẹ́ ní bí ẹni èèyàn bí èèyàn nínú ìlú àti àwọn ọ̀tọ̀kìlú ìlú lóde Olúyọ̀lé nílẹ̀ Ìbàdàn bí lè fi ọwọ́ tí wọ́n gbáyà wípé ọmọ rèé. ṣé ẹ sì mọ̀ pé láti ìgbà dáadáa ọmọ ẹni yìí ṣèdí bẹ̀rẹ̀ kakólẹ̀ kẹ́ẹ̀dì ọmọ ẹlòmíì lọ́jọ́kọ́jọ́
àti wípé bọ́mọ ẹni bá dáa á wí ńgbà tá àkú ní fi sáyà tọ́mọ ẹni bá dáa ẹ jẹ́ á wí àkú ní fi sáyà sẹ́yọ̀ àmọ́ sàbíàmọ́ lọ́ọ̀dẹ̀ ẹni bí. fún díẹ̀ yìí olóyè Adégbóyèga Taofeek ní gbogbo ohun tó pè fún láti jẹ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ o. olóyè Adégbóyèga Taofeek ní gbogbo ohun tó pè fún láti sọ̀rọ̀ dáadáa o. olóyè Adégbóyèga Taofeek ní gbogbo ohun tó pè fún láti sọ̀rọ̀ dọ̀tun o. bẹ́ẹ̀ bá ti ń bá mi bọ̀ láti bẹ̀rẹ̀ fọ́nrán yìí ẹ rí i pé mò ń tẹnu mọ́ òwe kan pé ọjọ́ pàjùbà ní àgbẹ̀ níran àdáni ǹjẹ́ ogun bá lè báyìí là níran gidi ọmọ. nbí abádé nípínlẹ̀ Ọ̀yọ́ lónìí ìkórìtà tá a wà yìí èèyàn bí Adégbóyèga Taofeek la nílò. níbi tá a bá dé lónìí nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ ìkórìtà èyí tá a wà yìí èèyàn bí Adégbóyèga Taofeek la nílò torí pé sẹ́rí pàápàá jùlọ èmi mo mọ̀ fẹ́ràn ìpínlẹ̀ Ọ̀yọ́ o tí mo sì mọ̀ wípé gbogbo àwa yòókù náà la fẹ́ràn ìpínlẹ̀ Ọ̀yọ́ bẹ́ẹ̀. ǹjẹ́ yóò á bójú mu ká wá gbé ìpínlẹ̀ Ọ̀yọ́ wa pàtàkì ìpínlẹ̀ Ọ̀yọ́ wa ọ̀wọ́n ìpínlẹ̀ Ọ̀yọ́ wa tó jọ wá lójú bíi kàásì nǹkan àwa gbé ọwọ́ ẹni tí ò competent bí. ìpínlẹ̀ Ọ̀yọ́ ti wá tó jẹ wá lógún bíi kàásì nǹkan á gbé ọwọ́ ẹni tí ń fẹ́ ẹni tí ń lò lànà ìjẹ méjì yìí pọ̀ lábàládé bí. mi ara ti à ń pa ń jọba ibẹ̀ náà látọ̀ àtúnpa fẹ́ ṣèlú. mi ara ń pa ń dé fìlà bíi síìtì ọ̀kadà ká ibẹ̀ láti à ń pa fẹ́ rí gómìnà ṣe. ìpínlẹ̀ Ọ̀yọ́ wa jẹ wá lógún ìpínlẹ̀ Ọ̀yọ́ wa sì ṣe pàtàkì sí wa. fún díẹ̀ yìí apá bí tí ó ti sèfù ní kẹ́ ẹ jẹ́ ká gbé sí ẹ jẹ́ ká gbé ìpínlẹ̀ Ọ̀yọ́ wa sí safe hands. kò sì sí safe hands kankan bí kankan níbi ọ̀rọ̀ dé dúró yìí ju ọwọ́ Adégbóyèga Taofeek lọ. ó ti portray ara ẹ̀ gẹ́gẹ́ bí ọmọlúwàbí àtàtà láti ìgbà pípẹ́ sẹ́yìn eléyìí tí àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn lóde Olúyọ̀lé gan sì lè fi ọwọ́ rẹ̀ gbáyà torí pé wọ́n pé bí oògùn ẹni bá dání lójú àfi gbárí ní ìṣúra ẹni là gbé rìnrìn àjò. ó ti fira rẹ̀ hàn gẹ́gẹ́ bí ọmọlúwàbí àtàtà ó ti fira rẹ̀ hàn gẹ́gẹ́ bí olùfẹ́ ìjọmọnìyàn láti ìgbà pípẹ́ sẹ́yìn eléyìí tí àwọn èèyàn pàtàkì àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn àwọn ọ̀tọ̀kìlú ìlú ní òde Olúyọ̀lé àti káàkiri gbogbo tìbútòrò ìpínlẹ̀ Ọ̀yọ́ lè fi ọwọ́ rẹ̀ gbáyà lọ́jọ́kọ́jọ́ bí kòwé ń ké gbégbègbè rin pé Adégbóyèga Taofeek yìí o ọmọlúwàbí ni o. ẹni a bá ti wá mọ̀ lọ́sàn-án àtúnyẹ̀sẹ̀ á máa da ẹni láàmú àti máa gbéná wojú ẹ̀ lóru bí. wọ́n sì pé àjòjì tó fòru wọ̀lú náwó sáré àfojú ojú onílé ríran. ẹni mi ọ̀sẹ́ ni èèyàn mi ò ṣe èèyàn a máa fi wá láàrò lásán bí. Adégbóyèga Taofeek ti fira hàn gẹ́gẹ́ bí ọmọlúàbí. èyí tó wá kù fún wa gẹ́gẹ́ bí ará èrò àti olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ òun ni pé ká forí lórí fikùn lukùn ká sì parapọ̀ forí ìkòkò sọ́ọ́dún ká wá panupọ̀ pé ibi à ń lọ rèé nítorí pé ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe iyebíye sí a gbogbo wa pátápátá náà láti nífẹ̀ẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ pàápàá jùlọ èmi ọmọ aburúmọ̀kú mo mọ̀ fẹ́ràn ìpínlẹ̀ Ọ̀yọ́ o. eléyìí tí ò sì ní dùn mọ́ mi nú eléyìí tí ò ní múnú mi dùn torí a ti gbọ́ pé ọwọ́ ń kìràkìtà lórí ọ̀rọ̀ ọlọ́bàdé à ń jọba à ń gbìyànjú àti jẹ méjìlá bá àlàdé ń bí a ti ń jẹ sódà tó ń gbọ́n jìjàgùdù omi mímu àbọ̀n tí à ń wò sọ̀dẹ̀mí alágbàtà tí sọjà dọ̀wọ́n ọ̀kọ̀ọ̀kan sáwọn wọn lágbèpínlẹ̀ Ọ̀yọ́ tí a lè lọ tí àwọn wọn ni a wà gbèpínlẹ̀ Ọ̀yọ́ tí a lè lọ fún díẹ̀ yìí ẹ̀yin alára wa. mo ti wí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ pé ẹja forí lórí fikùn lukùn forí ìkòkò sọ́ọ́dún ká sì panu pọ̀ mọ́ bí à ń rè kò sì sí bí à ń rè kò sí bí ọyẹ à rè lásìkò yìí ju pé ká ti olóyè Adégbóyèga ṣáájú wa pé kọ́ mọ́ líìdì wa lọ ibi ọba ń lọ là ń rè torí pé igbá tó gbá ni wọ́n fi jọba lóde ìgbọ́n mi àgbà láàrin àwọn kọ̀ǹkọ̀ ní mọ́ jẹ baálẹ̀ lódò ẹni ọba sì mójú ogun ó ní ọmọ fún láàyè kọ́ dàbí ń rè lọ́jọ́kọ́jọ́ o. fún díẹ̀ yìí ẹ̀yin alára wa ní orí ọ̀rọ̀ ètò ìdìbò tí ń bọ̀ nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027 yìí ẹ jẹ́ ká dúró ti olóyè Adégbóyèga Taofeek bí igba ẹ̀kẹ́ ti fọwọ́ tilé
ẹ jẹ́ àtìlẹ́yìn bí igba aláàmú ṣe fọwọ́ mọ́ tiẹ̀ bá ògiri nítorí pé ọmọ inú ọgbà tí ìsìsú yọ ni àpáàdì tó bá sì dojúkọ ògiri tògiri náà ní í ṣe o ara wa ni ọmọ inú ọgbà ni inú wa ló ti jáde torí pé inú wa náà la fẹ́ mú kó darí wa ni kì í ṣe pé bóyá a fẹ́ fi ààyè lẹ̀ kí àwọn kan ọmọ yẹn alàgàtà wá láti ta ọmọ wa Adégbóyèga Taofeek o ẹ jẹ́ àtìlẹ́yìn ẹ jẹ́ àṣèrànlọ́wọ́ fún un ló sì jẹ́ pé nígbẹ̀yìn gbẹ̀yìn àwa fúnra lára wa ó mọ̀ wípé ìrànlọ́wọ́ tá a bá ṣe fún Adégbóyèga Taofeek ara wa la ṣe fún ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn tá a bá ṣe fún Adégbóyèga Taofeek nípa kí a fi ìbò wa gbé wọlé gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027 ara wa mọ̀ la ṣe fún ó ti jẹ́nu ẹ̀yà lára wa. ó ta social media àtúntìdé o. ká farere polongo iṣẹ́ ni la fi farasajẹ́ bí ìṣẹ́ṣẹ́ fún ìdí rèé tá a fi ṣèdásílẹ̀ iléeṣẹ́ ó ta social media concept iléeṣẹ́ tó mọ ti fún tẹ̀dọ̀ bá a ṣe ṣàgbékalẹ̀ fọ́nrán ìpolówó ọjà jingle production lọ́nà tí fi jẹ́ ìtẹ́wọ́gbà fáyé lórí rédíò tẹlifíṣàn tàbí social media iléeṣẹ́ wa ó ta social media concept àmọ́ oríṣiríṣi ọgbọ́n àti ìpolówó ọjà tó yẹ fún iléeṣẹ́ àtòkòwò yín bó ṣe straight line tàbí dialogue bó sì jẹ́ drama poetry tàbí music format lẹ fẹ́ ṣe pẹ̀lú owó péréte ó ta social media concept ní ẹ pè a ní àwọn akọ́ṣẹ́mọṣẹ́ alóyin lóhùn voice over artist pẹ̀lú ohùn tó ta ṣánṣán ọjà wo lẹ̀ ń tà iṣẹ́ wo lẹ̀yin ṣe irú kéde wo lẹ fẹ́ ṣe ẹ pè wá bá wa sọ̀rọ̀ sójú òpó 07063291779 ibi gbogbo lọ́wọ́jà wá dé ó ta social media concept níbi gbogbo nígbàkúgbà.